Hey there, welcome to the Gist Unplugged TV Live. On the Gist today, we'll bring you story of how Sunday Igboho stormed Ogun State, declaring war on killer Herdsmen. Let's check out details. Family wa gbogbo àgbọn tó ń bẹ lókè òkun ò lè wálé ẹ̀rù ń bà wọ́n kọ́mọ jí wọn gbé gbogbo express ọ̀nà Èkó ń bí káàkiri ọ̀nà Oǹdó Èkìtì káàkiri gbogbo Yorùbá Fúlàní jí wa gbé wọ́n pa wá so ìdí nìyí tàbí rògbò ọgbẹ́ tàkà wọ ọ̀dọ́ ká jáde fúnra ká fight ẹ̀tọ́ wa ká béèrè right wa lọ́wọ́ àpòkò yìí so ìdí nìyẹn tí mo fi ń ṣe pé ẹni Fúlàní Herdsmen ajínigbé ni ó kó lórí ilẹ̀ Yorùbá. Ìgangan báyìí ṣé ẹ lè sọ pé peace ti padà síbẹ̀ báyìí. Àlàáfíà ti wà ní gẹ́gẹ́ àwọn ará gàngán ń confirm ẹ̀pá àlàáfíà ti wà so kéde ẹ̀sìn bẹ́ẹ̀ nìkan mo sọ tẹ́lẹ̀ síwájú pé kì í ṣe ìgangan nìkan ni àjẹ kala gbogbo ilẹ̀ Yorùbá pátápátá lápapọ̀ láti máa béèrè ẹ jẹ́ ká dúpẹ́ lọ gómìnà Ogun State náà fúnra wọn náà sọ pé àwọn nífẹ̀ẹ́ wọ́n fi hàn pé àwọn nífẹ̀ẹ́ àwọn tí àwọn ń ṣèjọba lé lórí because tí gómìnà bá nífẹ̀ẹ́ àwọn mẹ̀kúnnù tó ń ṣèjọba lé lórí Ogun State kò ní gbà wá láyè pé káwá fèsì àwọn Fúlàní Herdsmen yẹn náà so fúnra ìjọba ló sọ pé ó ti tó gẹ́ fáwọn Fúlàní Herdsmen torí pé àwọn tóun ń ṣèjọba lé lórí lẹ́ ń pa so ìdí nìyí tá fi wá sóògùn State lé ní. ṣé tí wọ́n pàdé ẹ ti ní gómìnà báyìí. mi ì tí ì rí wọn but èmi wò pé ibi tójú ìjà bá wà lẹ́ka kọ́kọ́ lọ tàbá lé àwọn Fúlàní tàbá lé tán a máa padà lọ bájọba láti kí wọn. àtẹwọ́. a ń lọ sí yewa láti lọ báyìí torí pé a rí pé ibẹ̀ gangan ni àwọn Fúlàní ajínigbé yìí ni wọ́n ti ń ṣe jàǹbá fún àwọn ọmọ Ogun State púpọ̀ jù tó ibẹ̀ gangan là ń lọ sí báyìí. a gbọ́ pé àwọn ọmọ Yorùbá wọ́n ń gbàbọ̀dé fún sóòótọ́ ni àbí ẹ rí support látọ̀mọ́ Yorùbá. èmi ò tí ì rí Yorùbá kankan tí mo lè sọ pé gbàbọ̀dé ṣe ti understand because gbogbo Yorùbá ló dìde ìjà tá ń jà ìjà gbogbo Yorùbá ni ẹ dẹ̀ rí pé àti mùsùlùmí àti Christian gbogbo ẹnìbọn ní ń jà kì í ṣe pé jà Ìgbòho nìkan gbogbo wa là ń jà gbogbo Yorùbá ló ń jà kì í ṣe pé Yorùbá kan ń gbé àbọ̀dẹ̀ fẹ́ nìkan kan ká dẹ̀ dúpẹ́ lọ́gbọ́ àwọn tó wà ní diaspora rí pé gbogbo ọ̀nà dìde tán so gbogbo àwọn ọba náà ti dìde gbogbo àwọn ọba ti dìde everybody ti dìde kò sí pé bóyá Ààrẹ Ọ̀nà Kakanfò náà dìde ó ń bínú so gbogbo àlà ń bínú papọ̀ kì í ṣe pé Yorùbá kan ń gbàbọ̀dẹ̀ so ìjà tá ń jà ìjà gbogbo Yorùbá ni ó dẹ̀ ti dópin ẹ̀ náà kò sẹ́ náà. Yorùbá nation now. I'm warning you, don't stay at the Confirm.
Oh, bàbá Dábì. Bàbá wa. Whip segment, six segment. Movement. When you go calculate the notes. Movement. Yeah. Slow down. Gently, easy. Good. Let's go. Gently. Let's go. Gently. Let's go. Enter. Straight. That is the number one yourself. I don't go to Ọlọ́run ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́. Àwọn Fúlàní wọ́n ti gba àṣẹ lẹ́nu àwọn bàbá wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa dẹ̀ ní ẹ̀rù ń bà torí pé tí wọn ò bá fọgbọ́n ṣe àwa la máa kọ̀yà fún àwọn bàbá wa. Ẹ má jẹ́ ká dóńdó pé àwọn bàbá wa máa kọ̀yà fún wa. Àwa ni a gbọ́dọ̀ kọ̀yà fún àwọn bàbá wa. Ẹ má jẹ́ ká sọ pé ẹ má jẹ́ ká bú àwọn bàbá wa kì í ṣẹjọ́ wọn. Ẹjọ́ àwọn olóṣèlú wa ni. Ẹjọ́ àwọn olóṣèlú olórí burúkú yẹn. Àwọn tá a fi ṣaṣíwájú àwọn olórí burúkú olóṣèlú. Àwọn ọ̀jẹ̀lú tó ń pera wọn ní olóṣèlú. Àwọn ni wọ́n gba agbára kó lẹ́nu àwọn bàbá wa. Àwa la gbọ́dọ̀ wá ọ̀nà bá ṣe gba agbára yẹn padà sí ẹnu àwọn kábíyèsí wa. So gbogbo bí àwọn bàbá wa ṣe ń gbórí pamọ́ oyè wa wọ́n ń bẹ lẹ́yìn wa. Mo fi ń dá yín lójú pé kí ni o wọ́n ń bẹ lẹ́yìn wa. Ìjà tí a dẹ̀ ń jà yìí ìjà òmìnira ẹ̀tọ́ wa là ń jà fún. Ẹ̀rù ẹnìkankan ò bà mí. Gbogbo bíkíbi tá a bá ti bá Fúlàní agbénipa pípa ni. Fúlàní ajínigbé bá lórí àwọn bàbá wa. Ẹ̀rù ẹnìkankan ò bà wá.
ẹnìkan arrest ẹnìkan ìgbàgbé ẹnìkan kò lè gbé wa torí pé ẹ̀tọ́ wa là ń béèrè fún. ẹ má jẹ́ ká da àwọn bàbá wa láàmú ẹ má jẹ́ ká da Ààrẹ Ọ̀nà Kakanfò láàmú ààrẹ wa ní kò tí ì kan ààrẹ ẹ jẹ́ ká wọ ààrẹ kéékèèké yìí kákọ́ mọ bá wọn fà á nígbà tí àwọn ààrẹ kéékèèké tá a bá wọn fà á débi kan Ààrẹ Ọ̀nà Kakanfò àgbà ó dìde ẹ má jẹ́ ká kó gbogbo agbára wa jáde tá a bá ní ká kó gbogbo agbára jáde Fúlàní máa mọ ibi tá a wíìkì sí ẹ jẹ́ ká wọ ọkọ̀ mọ bá wọn fà á ná nígbà tá a bá fà á débi kan àwọn tó kù tọ́jú àwọn bàbá wa ọwọ́ tó kàn wọ́n so gbogbo ọ̀rọ̀ tá à ń sọ tá à ń pè àwọn ẹ má jà pé àwọn bàbá wa ń sojo àwọn bàbá wa ò sojo ẹ̀rù ọba wọn àwọn olóṣèlú wa àwọn ni wọ́n ti lọ tà wá fún Fúlàní àwọn olóṣèlú wa àwọn tàbísọ olóṣèlú àwọn olórí burúkú àwọn àgbàyà táyé wọ́n ti bàjẹ́ àwọn ní àwọn àgbàyà àwọn ní ẹjọ́ àwọn ni wọ́n ti tà wá fún àwọn Fúlàní so àwọn ni káwọn bá ti fẹ́ gbára padà lọ́wọ́ wọn so bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ìgbàra ẹni padà ti dé. bẹ́ẹ̀ni. ìgbà ọ̀tun ti dé nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ni. gbogbo ilẹ̀ Yorùbá pátápátá la máa tọ́. oṣù náà ní dé. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn. ẹ má jẹ́ ká dalẹ̀ ara wa. bẹ́ẹ̀ni ẹ má dalẹ̀ ara wa. Fúlàní ni ọmọ òkú kìí. àṣẹ. àdúrà kan tó tẹ̀lé Yorùbá dó. ẹ má jẹ́ ká da kábíyèsí láàmú. ẹ jẹ́ ká fi bàbá lẹ̀. ẹ jẹ́ ká mú fìdí àwọn Fúlàní wà tán. àwọn Fúlàní ti dà wá láàmú. ẹ jẹ́ ká mú fìdí wọn. bẹ́ẹ̀ni ó yá. Movement, please. Hello. Movement. I say wait. Yeah. Wait. Movement. Gently. Igboho. Movement. Hey. Move. Hello. Movement. That's okay. Movement.
Movement. Oh yeah, you go move there. Movement, please. Any, what is small? Movement, move. Movement. It's okay. Movement. Oh yeah, go there. Go there. Movement. Movement, that's all. Go. Movement. Oh yeah, go. Hey, I'm going Go now. Oh yeah, go. Relax. Go. Oh yeah. Shoot like this. Good now. Come on, Nigeria. Òun ni pé àwọn Fúlàní tí wọ́n ń da àwọn fámìlì ohun tá a wá bí fún lónìí Hello. Àwọn bí fún lónìí òun ni pé àwọn Fúlàní wọ́n ń da àwọn fámìlì wa láwọn wọ́n jí àwọn èèyàn wa gbé wọ́n kidnap àwọn àǹtí wa wọ́n ń dúpọ̀ wọ́n ń rèpù wọn wọ́n ń ṣe yánmayànmá pẹ̀lú wọn. Ìjọba ìpínlẹ̀ Ògùn dẹ̀ sọ pé òun ò fara mọ́ wọn torí pé àwọn ará ìpínlẹ̀ Ògùn lòun jẹ gómìnà lé lórí. So gbogbo ọmọ Yorùbá àtọ́gbà ilẹ̀ Yorùbá àti ìjòyè wọ́n láwọn ò fara mọ́ kí Fúlàní máa jí wa gbé wọ́n máa jẹ oko wa kọ́ máa dà wá láàmú. Ìdí nìyí tá a fi wá sí ìpínlẹ̀ Ògùn lénìí. So gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn níbi tí ọjà ọ̀dẹ̀ láwà yìí àbí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run ní jẹ́ kí ọjà ọ̀dẹ̀ ó bàjẹ́ Ọlọ́run ní ba ìlú ọjà ọ̀dẹ̀ jẹ́. Tí ó wá rí bẹ́ẹ̀ a fẹ́ wọnú igbó Ìgbòho báyìí láti lọ pàdé àwọn Fúlàní tí wọ́n ń gbé wa gbé bóyá àwọn alágbèlè Yorùbá ní o bí Fúlàní ní o àwọn aláàbò bóyá Fúlàní ní Yorùbá ní o bóyá Yorùbá ní o èmi làámọ̀ kò ní bẹ̀rẹ̀ àwọn ò ní bẹ̀rẹ̀ Yorùbá jẹ́ àwọn ò ní bẹ̀rẹ̀ Yorùbá jẹ́ àwọn ò ní bẹ̀rẹ̀ Yorùbá jẹ́. Olóṣèlú wa ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn olóṣèlú ìlú kan wọ́n lè máa lo ọgbọ́n àdéhùnlẹ́kẹ̀ láti kọ́ bá wa dá fúnra fún wọn. Àfẹ́ Fúlàní ajínigbé wọn abẹ́fẹ́ wọn. Àfẹ́ Fúlàní ajínigbé wọn lórí ilẹ̀ bàbá wọn. Àbí bẹ́ẹ̀ kọ́ ó ti tó gẹ́ ẹ̀nọ́bùsẹ̀ náà. Mo kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn, mo kí gbogbo ọmọ ọjà ọ̀dàn. Ọlọ́run ní jẹ́ kí mi ò bàjẹ́. Orúkọ tèmi ni Sunday Adéyẹmọ tí gbogbo ẹ̀ ń bọ̀ sí Sunday Igboho.
People from Fulani kidnapping, Fulani Herdsmen, enough is enough for all the Fulani kidnapping and Herdsmen in our land. This is our land, this is our nation, this is Yoruba nation. Enough is enough. We don't want any Fulani Herdsmen. Thank you so much. By the grace of God, we are moving to Igboho now to face all the Fulani Herdsmen, to steer all of them away. We don't want them in our land again. Thank you so much. God bless Hey!